Èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ bá yín? Gbogbo lè ń kọ́ bí a ṣe gbọ́ ò wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n file customary dissolution of marriage fún àwọn olórí tí wọ́n move kúrò nínú palace tí wọ́n nìkan lọ ra lé. Ẹ̀yin èèyàn lé wọ́n ní wọ́n lọ file ní customary court. Wọ́n ní wọ́n lọ file dissolution of marriage, ìyẹn ìpínyà láàrin àwọn olórí èyí tí wọn ò gbọ́ràn láti move lọ sí ilé èyí tí kábíyèsí rà fún wọn. Allegedly bá ṣe gbọ́ ni o, ẹ̀yin ará ilé. Wọ́n ní kábíyèsí ti gbé ìgbésẹ̀ yẹn. Ẹ jẹ́ ká jọ wọnú gist tèní. Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín, adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Wọ́n ní kábíyèsí ti rán àṣẹ sí àwọn tí ó ń ṣiṣẹ́ ní kóòtù customary dissolution of marriage o. Ìpè kí wọ́n wá. Wọ́n ní wọ́n dẹ̀ ti wá sí inú palace. Wọ́n ní wọ́n bá kábíyèsí sọ̀rọ̀ lórí àwọn ìyàwó yìí, ẹsẹ̀ tí wọ́n lè gbé láti lè tú ìgbéyàwó ká. Nǹkan tí a gbọ́ nìyẹn allegedly. Bí a ṣe gbọ́ o, wọ́n ní ẹni tí kò bá ti kó ẹrù ẹ̀ lọ sí ilé tí kábíyèsí rà fún wọn, wọ́n ní ó máa affect irú olórí bẹ́ẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ẹ mọ̀ pé kábíyèsí ti ra ilé fún àwọn olórí yìí. Èyí tá a mú gist wá tó jẹ́ pé kábíyèsí ti ẹ̀ ń tò mọ́tò wọn lọ sí ibẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n ní kábíyèsí ní kó move lọ sílé wọn. Wọ́n níbo wọ́n yarí wọn lọ. Látìgbà yẹn náà ni wọ́n ti wà nínú palace. Bí a ṣe gbọ́ ọ, látìgbà tí kábíyèsí ti ra ilé fún wọn, wọ́n ní kò sí ìkankan nínú wọn tó kúrò nínú palace o. Wọ́n ní ṣe ni gbogbo wọn ní pé àwọn fẹ́ ṣe renovation. Wọ́n ní ìmíì tí ẹ̀ nínú wọn ó ní pé òun ò ní kúrò nínú palace. So right now wọ́n ní kábíyèsí, wọ́n ní ìgbésẹ̀ tí wọ́n gbé ni pé wọ́n lọ pe àwọn kóòtù customary court representative. Wọ́n ní àwọn aṣojú customary court tí wọ́n ń tú ìgbéyàwó ká. Wọ́n ní wọ́n ti ní kán wá kí wọ́n wá ṣe nǹkan tí ó yẹ kán ṣe lórí ọ̀rọ̀ àwọn olórí yìí, bí wọ́n ṣe máa jáde tí wọ́n máa move ẹrù wọn lọ sí inú ilé tí wọ́n rà fún wọn, àbí kí wọ́n dissolve marriage pẹ̀lú wọn. Ẹ̀yin èèyàn lé gbogbo ìgbésẹ̀ tí kábíyèsí ń gbé òun ní pé kí Queen Naomi padà wá sínú palace. Lẹ́yìn èyí, wọ́n ní àwọn obìnrin alágbára fún wọn ní time 2 months péré ni wọ́n fún kábíyèsí láti mú Queen Naomi padà wá sínú palace. Ẹ̀yin náà dẹ̀ tún rí Pastor Adémíjù èyí tí ó ń propose sí Queen Naomi tí ó ní láyé òun ò ní lọ àfi tí Queen Naomi bá jẹ́ ti tòun. Wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n bínú sí ọ̀rọ̀ yìí pé kí ló dé tó jẹ́ pé ó máa tẹ̀lé ọ̀rọ̀ yìí pé òun ò ní dẹ̀yìn lẹ́yìn ìyàwó àwọn. Gbogbo àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ó ka Queen Naomi láyà. Ìtorí ẹ̀ kábíyèsí gan ó ká wọn láyà. Ìtorí ẹ̀ ni kábíyèsí fi gbé ìgbésẹ̀ yìí láti lọ wá àwọn tó ń ṣiṣẹ́ aṣojú àwọn kóòtù yìí láti lè file divorce lórí ọ̀rọ̀ àwọn olórí èyí tí wọ́n kọ̀ tí wọ́n ní jáde ní inú palace. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ allegedly nìyẹn.
so ẹ̀yin èèyàn lé wọn ní kábíyèsí ò fẹ́ lose Queen Naomi wọn nítorí ẹ̀ ní kábíyèsí ń gbé gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí láti lè tètè jẹ́ kí ọ̀rọ̀ yìí kó yanjú kí àwọn olórí dẹ̀ kúrò nínú ààfin wọn. so ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o wọ́n ní wọ́n ti invite àwọn aṣojú customary court o ipe kí wọ́n wá láti lè ṣe nǹkan tó bá tọ́ lórí ọ̀rọ̀ àwọn olórí yìí nípa láti file marriage títúkà ìgbéyàwó lábẹ́ òfin èyí tó jẹ́ pípínyà ìgbéyàwó láàrin kábíyèsí àti àwọn olórí tí wọ́n yarí èyí tí wọ́n ní àwọn ò ní kúrò nínú palace. wọ́n ní kábíyèsí ní nǹkan tí àwọn fẹ́ ni kí àwọn olórí kí wọ́n kó lọ sí ilé tí àwọn rà fún wọn ipe tí wọ́n bá ti kó lọ síbẹ̀ ipe kò ní sí wàhálà àwọn ò ní fà divorce kankan láàrin wọn. wọ́n nítorí pé nǹkan tí wọ́n lè ṣe òun ní pé kí wọ́n ṣe ìtú ìyàwó ká ní abẹ́ òfin customary court. wọ́n nítorí pé òun ni àwọn tí wọ́n bá fẹ́ ìyàwó pẹ̀lú tradition ṣé ẹ mọ̀ pé traditional marriage ni kábíyèsí ṣe pẹ̀lú àwọn olórí kì í ṣe pé wọ́n lọ sí court. wọ́n ní so nítorí ẹ̀ customary court ni wọ́n máa lò. wọ́n ní so wọ́n ní tí àwọn ìyàwó yìí tí wọ́n bá dẹ̀ ṣe nǹkan tí kábíyèsí nìkan ṣe wọ́n ní wọ́n ní tú ìgbéyàwó ká. wọ́n ní ṣùgbọ́n tí wọn ò bá ṣe nǹkan tí kábíyèsí nìkan ṣe wọ́n ní òfin dè wọ́n láti tú ìgbéyàwó ká. ìyẹn ni pé kí wọ́n múùfù lọ sí ilé tí kábíyèsí rà fún wọn torí ibẹ̀ ni ọba kábíyèsí wa bàbá wa Adéyẹyè Ògúnwùsì Mowólẹ̀ Forí Adé kábíyèsí ibẹ̀ ni wọ́n fẹ́ kán gbé. wọ́n láwọn fẹ́ kán gbé bẹ̀ torí àwọn fẹ́ kí ìyàwó àwọn àti ọmọ àwọn kan padà wá sínú palace. ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. ní kábíyèsí ní àwọn máa fi ọ̀rọ̀ yìí kalẹ̀ tí àwọn olórí tí wọ́n bá lọ sí ilé táwọn rà fún wọn wípé ṣùgbọ́n tí wọ́n bá lọ sí ilé táwọn rà fún wọn pé wọ́n máa lọ sí abẹ́ òfin láti tú ìgbéyàwó ká. nǹkan tá a gbọ́ nìyẹn ìyẹn ara lé. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì mi lórí channel yìí. ọlọ́run elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. ilé àti ọ̀nà yín ò ní dàrú o. òkè òkè ni ọlá yín á máa lọ. ẹ jẹ́ bá mi fún fídíò yìí ní thumbs up ó ṣe pàtàkì fún channel yìí. ọlọ́run á bá mi dá sí ọ̀rọ̀ tẹ̀yin náà. ẹ ṣé mo dúpẹ́. Please share this video, like and subscribe. God bless you all.